ṣé Wike ló ń da PDP rú ni àbí Tinubu? Nyesom Wike mínísítà oníjàngbọ̀n ìlú Àbújá ní sọ̀rọ̀ kan lọ́jọ́ ajé tó kọjá lọ yìí Monday ọjọ́ 2 oṣù kẹfà tá a wà yìí ni. Ọkùnrin náà sọ báyìí pé ẹ wò ó èmi kì í ṣe akóbáni fún Tinubu o, àǹfààní ńlá ni mo jẹ́ fún un. Bó bá wù yín kẹ́ ẹ gbà, bó bá wù yín kẹ́ ẹ gbọ́, bó wù yín kẹ́ ẹ má gbàgbọ́. Ẹni bá fẹ́ forí sọlẹ̀ kó forí sọlẹ̀, ẹni bá fẹ́ kú kó kú. Nǹkan tí mo mọ̀ ni pé èmi kì í ṣe ọ̀ràn sí Tinubu lọ́rùn. Àǹfààní ni mo jẹ́ fún un láti rí i pé ó wọlé lẹ́ẹ̀kejì lọ́dún 2027. Wike kò tí ì sọ̀rọ̀ tán, ó tún ní ọmọ ẹgbẹ́ PDP ni mí, inú PDP ni mo wà. Kò dẹ̀ sí bàbá ẹnìkan tó lè kò mí lójú kó sọ pé Wike àti lé ẹ nínú PDP. Ta ló lè sọ bẹ́ẹ̀ yẹn fún mi? Ta ló náwó tó mi nínú ẹgbẹ́ yẹn? Ta ló farajìyà tó mi nínú PDP? Ọmọ ẹgbẹ́ PDP ni mí, nínú ẹ̀ ni mo wà. Mi ò jẹ́ lọ sínú APC, àmọ́ mo máa rí i pé Tinubu ló wọlé ní 2027. Gbogbo ìbò Àbújá àti ìbò Rivers State, Tinubu ni mo máa kó gbogbo ẹ̀ fún. Ọ̀rọ̀ àwọn olóṣèlú wọ̀nyí kí èèyàn fi ọ̀rọ̀ wọn sẹ́nu kó dákẹ́ ni. Ohun tí wọ́n bá ní àwọn ò ní jẹ tàbí fi run mú láàárọ̀, bó bá di lọ́sàn-án téèyàn bá rí wọn, kìnní náà ni wọn yóò máa rọ́mì sínú tí wọn yóò sì máa jẹnu yàngìyàngì tí wọ́n bá ń jẹjẹkújẹ ọ̀hún. Ẹni tó bá rántí Nyesom Wike ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2022, Wike dúró níwájú àwọn èrò ní Port Harcourt. Ó sì sọ fún wọn báyìí pé láéláé n kò ní ṣe mínísítà fẹ́nìkan, mi ò ṣe mínísítà o, kí ni mo tún wá? Mo ti ṣe gómìnà ìpínlẹ̀ Rivers fọ́dún 7, èyí tí mo ṣe ti tó. Ṣùgbọ́n nígbà tí yóò fi pé oṣù 2 lẹ́yìn tó sọ̀rọ̀ yìí, Wike ti ń pààrà ilé Tinubu, ẹni tí kì í ṣe ọmọ ẹgbẹ́ ẹ̀. Síbẹ̀ náà, Wike sì ń lérí pé lóòótọ́ lòun jábọ́ nínú ìdìbò abẹ́lé ti PDP, èyí tí wọ́n ṣe tóun ò wọlé. Òun kò ní torí ẹ̀ jẹ́ kí PDP wó gbá tàbí kíkiní kan ṣe ẹgbẹ́ náà. Kò sẹ́ni tó mọ̀ nígbà náà pé Wike ń jìjàdù pé kí Àtíkù Abubakar fòun ṣe igbákejì ara ẹ̀ láti jọba Tinubu dupò ààrẹ ni. Àtíkù kò mú Wike, ni Wike bá sọ di ọ̀tá ẹ̀. Ó sáré tọ̀ Tinubu lọ. Ìgbẹ̀yìn àjọṣe òun àti Tinubu sì ní ipò mínísítà tó wà lónìí yìí. Wike ń ṣe mínísítà fún Tinubu, ó sì lóun wà nínú PDP. Ó sì fi agbára ipò àti owó tí Tinubu ń fún lu ẹgbẹ́ PDP náà fọ́ pátá. Tàbí báwo ni ẹnìkan yóò ṣe máa lérí fàrà tí yóò máa lérí fòrò tó ń sọ pé òun wà nínú PDP, àmọ́ PDP kò ní wọlé. Alátakò àwọn Tinubu lòun yóò rí pé ó wọlé ìbò náà lọ́dún 2027. Irú ọmọ ẹgbẹ́ wo nìyẹn? Bí Wike bá ń sọ báyìí ṣá o, Wike mọ ohun tí òun ń sọ o. Kò sí ẹni tó lè lé Wike nínú PDP lọ́wọ́ yìí lóòótọ́. Bẹ́ẹ̀ ni PDP kò ní dìbò kan kí wọ́n wọlé, Wike ò ní jẹ́. Báwo ni eléyìí yóò ṣe rí bẹ́ẹ̀? Wike ti di ẹgbẹ́ PDP lọ́rùn mú. Ó gbá àrùn ẹgbẹ́ náà mú gidigidi ni. Òun ló fẹ́ ni alága ẹgbẹ́ wọn, òun ló sì fẹ́ ni akọ̀wé, torí àwọn èèyàn tiẹ̀ ló fẹ́ fi síbẹ̀. Ohun tó bá sì fẹ́ kí àwọn yẹn ṣe náà ni wọ́n máa ṣe. Àwọn aṣáájú ẹgbẹ́ wọn tó kù ń bínú. Wọn ò fẹ́ kó jẹ́ Wike ni yóò ní alága àti akọ̀wé, ṣùgbọ́n wọn kò rí ọgbọ́n ẹ̀ dá. Nítorí ilé ẹjọ́ yòówù tí wọ́n bá lọ lásìkò yìí, tí Wike bá sì wà ní Àbújá tó wà yẹn, òun ni yóò borí gbogbo wọn. Bí wọ́n bá ní wọ́n ṣètò ìdìbò kan tí àwọn èèyàn tí Wike fà kalẹ̀ kò bá wọlé, wọn yóò gba ilé ẹjọ́ lọ. Tàbí pé wọ́n fa ẹnìkan kalẹ̀ kó wá du ipò ààrẹ lórúkọ PDP, Wike yóò gba ilé ẹjọ́ lọ. Kò sì ní sẹ́ni tí yóò wín ní irú kéèsì bẹ́ẹ̀. Wọn kò tilẹ̀ lè rójútùú ọ̀rọ̀ náà títí tí wọn yóò fi di ìbò ààrẹ tán. Ohun tí Wike sì ń retí nìyẹn, pé kí wọ́n dá wàhálà kan sílẹ̀ tàbí kí ẹnìkan ní òun yọ nínú PDP kó wá gba ilé ẹjọ́ lọ, kí wọ́n sì máa fa ọ̀rọ̀ náà títí tí wọn yóò fi dìbò ààrẹ tán ní 2027. Ṣé àfàlọ àfàbọ̀ ní já okùn dòrò kànga? Ohun tí àwọn aṣáájú PDP kò ṣe mọ èyí tí wọ́n lè ṣe fún rèé. Wọ́n mọ̀ pé igi wọ́rọ́kọ́ tí í dáná rú, ààrò wọ̀rọ̀kọ̀ tí í da ọbẹ̀ nù ní Wike. Yóò bà gbogbo nǹkan jẹ́ fún wọn ni. Ó sì ti bàjẹ́ o,
nítorí kò sí bí PDP ṣe lè fààyàn kalẹ̀. Bẹ́ẹ̀ Wike ti ń lérí tẹ́lẹ̀ pé òun dúró de ẹni tí PDP fẹ́ fà kalẹ̀ láti ilẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Yorùbá pé nígbà yẹn lòun lè sọ́pọ́ọ̀tì wọn. Àmọ́ ẹni tí yóò ṣe àtìlẹ́yìn fún ẹni tí PDP bá fà kalẹ̀ náà ló ń bá Ṣèyí Mákindé jà yìí, tó sì ti jáde pé Tinubu lòun fẹ́ ṣiṣẹ́ fún. Ohun táwọn kan ṣe ń sọ pé Tinubu ló ń lo Wike láti da ẹgbẹ́ PDP rú nìyẹn. Nítòótọ́ ẹni tí kò bá mọ ẹni tí wọ́n ń pè ní Bọ́lá Ahmed Tinubu ni yóò ní òun ò mọ̀ pé ààrẹ wa ń lo Wike láti rí i pé kò sí alátakò kan tó lè gbérí títí di àsìkò ìbò ọdún 2027 tó ń bọ̀ ni. Lóòótọ́ làwọn Àtíkù, Nasiru El-Rufai àti Rotimi Amechi tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wọn yìí náà ń lérí tí wọ́n ní wọn yóò wọ ẹgbẹ́ igbá, wọn yóò wọ ẹgbẹ́ àwo àti ti ìkòkò bàbá ìṣàsùn. Àmọ́ ẹgbẹ́ wo ni wọ́n rí wọ̀ ní gbogbo ìgbà tí wọ́n ti ń sáré kiri yìí? Ohun tó jẹ́ eré tí ajá bá fogún ọdún sá, fàájì ní fẹ́ṣin. Ọ̀pá kan ni Fúlàní fi da igba màálùú. Inú ilé làmú ń jókòó sí tí fọ́ igba àgbè lọ́nà odò. Níbi táwọn ti ń rìn kiri ní Tinubu yóò ti nawọ́ ìjà bíi terin. Níbi terin bá sì nawọ́ ìjà ẹ̀ sí, ẹranko wo ni yóò dúró gba ọwọ́ ìjà erin sára? Bí ọ̀pẹ pàápàá bá dán wò yóò hù tìdítìdí ni. Nígbà tí El-Rufai sáré wọ inú SDP tó fẹ́ máa gbébẹ̀ jùkò sí Tinubu, ọjọ́ mélòó ló ṣe níbẹ̀ kí wọ́n tó sọ ọ́ di arọ tí wọ́n dá a jókòó sínú ẹgbẹ́ náà. Nígbà tí wọ́n panupọ̀ tí wọ́n láwọn ń lọ sínú ADC, ṣebí níṣe ni wọ́n dàbí ọ̀tàlénírínwó ẹja borí, ọ̀rìnlélẹ́gbèje ẹja ìpìyà tí gbogbo wọn parapọ̀ pé àwọn ń lọ bá wọn jagun nílùú àwọn Ìgèrè. Ṣé bí àlọ́ la rí, a kò rí àbọ̀ mọ́, wọn wọlé ṣínra ni. Ohun tí wọ́n ṣe ń lérí pé àwọn yóò dá ẹgbẹ́ òṣèlú tàwọn sílẹ̀ nìyẹn. Àmọ́ ká tó hègbín ràkòkò, ká tó fa owó fẹ́ yàwó, irun funfun ò ti ní yọ lórí ń dán. Nígbà tí El-Rufai pẹ̀lú Àtíkù àti Amechi yóò bá fi dá ẹgbẹ́ òṣèlú wọn tuntun yìí sílẹ̀, àfàìmọ̀ kí ìbò 2027 náà má ti fẹ́ kọjá lọ. Àjùlọ tí Tinubu ń lò lápá ibẹ̀ yẹn nìyẹn. Ní ti PDP, ọkàn Tinubu balẹ̀ wípé Wike yóò parí iṣẹ́ ibẹ̀, àti pé nígbà tí ìbò náà yóò bá fi dé, ẹgbẹ́ PDP yóò ti bàjẹ́ débi pé fúnra wọn ò ní lè sọ pé ẹni báyìí làwọn fẹ́ fà kalẹ̀ ojàre. Ohun tí inú Tinubu fi ń dùn sí Wike rèé, tó sì ṣe fi sílẹ̀ kó máa ṣe gbogbo ohun tó ń ṣe láṣegbé. Ohun tí Wike ṣe fún PDP yìí, ó dájú pé kò sí olóṣèlú kan tí wọ́n bí dáadáa, kò sí bí agbára olóṣèlú kan ti lè tóbi tó lè ṣe ìdajì ẹ̀ tàbí ìdámẹ́wàá ẹ̀ pàápàá nínú ẹgbẹ́ òṣèlú tí Tinubu bá wà. Kí Tinubu wà nínú ẹgbẹ́ kan, kí ẹnìkan wá ní òun Wike kó máa bá wọn ṣiṣẹ́ nínú ẹgbẹ́ míì, kó wá máa ṣe gbogbo ràkàtíà yìí, tí wọn kò bá pa tọ̀hún sáyé yóò ní ásídẹ́ǹtì òṣèlú tí kò fi ní lè jáde síta mọ́ láéláé ni. Tinubu kò lè gba ohun tí Wike ń ṣe fún àwọn PDP yìí láéláé. Àmọ́ nígbà tó ti jẹ́ ohun tí Wike ń ṣe yìí, àǹfààní gidi ló jẹ́ fún òun Tinubu láti wọlé ní sáà kejì láì ní wàhálà nínú. Àgàgà nítorí tí àwọn olóṣèlú ilẹ̀ Haúsá ń lérí tí wọ́n sì ń halẹ̀ mọ́. Ìyẹn ni Tinubu kò ṣe ohun tó burú nínú ohun tí Wike ń ṣe, tàbí kó jẹ́ kò mọ̀ pé ohun tí Wike ń ṣe yìí kò dáa fún òṣèlú democracy ni. Báwo ni Tinubu ò ṣe ní mọ̀? Nítorí tí kìnìún náà kọ̀lí sí i ló ṣe gbójú kúrò tó gbójú sẹ́gbẹ́ kan tó ṣe bí ẹni pé òun kò rí i. Ṣùgbọ́n bí Tinubu bá rò pé òun nìkan lòun ń lo Wike, àjẹ́ pé ọkùnrin náà kò rí bí gbogbo èèyàn ti rò pé ó rí nídìí òṣèlú nìyẹn. Bó bá jẹ́ ó rí bí gbogbo èèyàn ti ń pè é, ìyẹn Sẹ́ríkì ọlọ́pọlọ láàrin àwọn olóṣèlú, ó yẹ kí òun náà mọ̀ pé Wike fúnra ẹ̀ ti kó sí páńpẹ́ ayé, pé Wike náà ń lo òun Tinubu láti wà láàyè nídìí òṣèlú ni. Ìdí ni pé gbogbo ibi tí Wike ti lè rí àǹfààní àti ìdàgbàsókè òṣèlú, gbogbo ẹ̀ lòun Wike fúnra ẹ̀ ti bàjẹ́. Bí kò bá sì sí ipò pàtàkì tí Tinubu fi sí l'Àbújá báyìí, yóò ti di kòròfo tí yóò kàn máa fi ẹsẹ̀ gbálẹ̀ kiri. Àwọn tí wọ́n lágbára dáadáa tẹ́lẹ̀ nígbà tí òun Wike kò jẹ́ kinní kan, àwọn dà lónìí. Bí Wike kò bá sí nípò mínísítà, kò lè lágbára láti da PDP rú. Bí Wike kò bá sí nípò mínísítà, kò lè lágbára láti máa wín ní gbogbo ẹjọ́ ní kóòtù. Bí Wike kò bá sí nípò mínísítà, kò lè ní ọlọ́pàá àti àwọn DSS tàbí àwọn ẹ̀ṣọ́ míì tí wọn yóò máa ṣọ́. Bí kò bá sì ti ní eléyìí, yóò forí ara ẹ̀ pamọ́ síbì kan ni, kódà kó mu burúkutu yóò jù bẹ́ẹ̀ lọ,
torí òun náà yóò mọ̀ pé tí òun bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ tàbí tí òun bá rin ìrìn gbèrègbèrè kan tí òun ń sọ̀rọ̀ sí lágbájá tí òun ń sọ̀rọ̀ sí tàmẹ̀dù agbọ́n ayé yóò ta òun lójijì ni wọn yóò sì fi orò gbé e lọ́sàn-án gangan tí wọ́n bá sì lù ú ní àlùkì bẹ́ẹ̀ yóò ṣòro fún kó tó tún padà dìde. Agbára tí Wike ní bíi mínísítà yìí ló fi ń ṣe ohun tó ń ṣe ìyẹn ló jẹ́ kí àwọn kan sì máa tẹ̀lé lẹ́yìn tó jẹ́ òun náà sì máa ń rí wọn lò tí òun pàápàá sì ń ṣe akọ. Kò sí ẹni tó fún un lágbára yìí bí kò ṣe Tinubu. Bí agbára náà bá sì ti bọ́ lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yìí ni yóò di kòròfo. Tinubu mọ̀ bẹ́ẹ̀, Wike náà sì mọ̀ bẹ́ẹ̀. Ohun tó fi ń sáré lẹ́yìn Tinubu tó sì fi ń lérí pé gbogbo ohun tó bá fẹ́ kí òun ṣe lòun yóò ṣe nìyẹn. Ohun tó sì fẹ́ lọ́dọ̀ Tinubu nìyẹn. Ààbò tí kò ní jẹ́ kí ipò mínísítà yìí bọ́ lọ́wọ́ ẹ̀ ní kíákíá kò jù bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ àwọn méjèèjì ni wọ́n jọ ń lu ara wọn. Àmọ́ àwọn tí wọ́n mọ Wike dáadáa ń gbẹ̀yìn kìlọ̀ fún Tinubu pé kó ṣọ́ra ẹ̀ gidi lọ́dọ̀ Wike o. Ọmọ tó ń fipá jí bàbá tiẹ̀ lójú oorun kò sí ohun tí kò lè ṣe fún bàbá oníbàbá o. Wọ́n ní bí Wike bá mọ àṣírí Tinubu kan yóò padà wá tú u fún gbogbo ayé gbẹ̀yìn ni. Àwọn yìí ní oore yòówù tí Tinubu ṣe fún Wike oore tá a ṣe fọ́bọ tó dègbé ni nítorí tó bá pẹ́ tó bá yá ọ̀bọ yóò fa ọmọ ẹni láṣọ ya ni. Pé Rotimi Amaechi tí Wike sọ di igbá àkólé ẹ̀ báyìí òun ló sọ Wike di gbogbo ohun tó dà nídìí òṣèlú. Láti kánsílọ̀ ló ti bẹ̀rẹ̀ fún òun ló sọ ọ́ di alága ìjọba ìbílẹ̀ òun ló fà á jáde tó lọ fi ṣe mínísítà kékeré lábẹ́ Jonathan òun ló fi ṣe olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà níbi tí Amaechi fúnra ẹ̀ ti jẹ́ gómìnà tóun Wike ń bá ṣiṣẹ́. Òun Amaechi ló fa Wike kalẹ̀ bí ẹni tí yóò ṣe gómìnà lẹ́yìn òun tó sì náwó tó nára láti rí i pé Wike yìí ló wọlé. Àmọ́ lónìí Wike kò lẹ́ni méjì tó ń sọ ìtàn ìyá àti ti bàbá ẹ̀ ju Amaechi lọ. Gbogbo àṣírí pátá tó sì mọ̀ ló ń tú síta. Bẹ́ẹ̀ ló ṣe fún Peter Odili, bẹ́ẹ̀ ló ṣe fáwọn Bọ̀dé George. Wọ́n ní nítorí ẹ̀ ni Tinubu ṣe gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀ gidigidi. Àmọ́ àwọn tí wọ́n mọ Tinubu náà dáadáa àwọn kan ń rẹ́rìn ni. Wọ́n ní oró wo ló wà nínú ejò tójú ti eku asín lọ. Wọ́n ní alágbárí ló pàdé alágbárí o. Jàǹbá ló ń tà fún jàǹbára pé nígbà tí Wike yóò bá fi mọ̀ pé mógùn pátápátá lòun Tinubu yóò ti já a sí hòhò ọmọlúàbí goloto yóò wá ti yẹ̀yẹ́ dà sínú òjò àrọ̀ ọ̀dá. Nígbà náà ni yóò mọ̀ pé ẹnìkan ju ẹnìkan lọ. Wọ́n ní ohun tó lè ran Wike lọ́wọ́ ni kó fi ọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé pé lọ́jọ́ tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ́jọ́ náà ni yóò mọ ọkùnrin kàǹkà fògùn kàǹkà láyà tí wọ́n ń pè ní Tinubu. Àmọ́ ní báyìí Ọlọ́run nìkan ló lè yọ Àtíkù lọ́wọ́ Wike o tí yóò gba PDP là lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ó dẹ̀yìn ìgbín ká tó fìkara ń àkókò. Ó dẹ̀yìn ìbò ní 2027 ká tó mọ ohun tí yóò jẹ́ ìgbẹ̀yìn ohun Wike alára. Ọláyíwọlá Alága ló yẹ àjọṣe tó wà láàrin Tinubu àti Wike yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.